مولانا الشيخ آدم رضي الله تعالى عنه bàbá níjọ́ mi ọ̀rọ̀ wà kò ní sáyé ìjọ́ mi àyè wà kò ní sọ̀rọ̀ ìjọ́ mi ara yìí àròrò àdúrà sọ̀rọ̀ tí bàbá ṣe Ádámù ṣe pé mi bí n tí a bá bẹ́ bára sọlẹ̀ ọkọ̀ kásí méjì bá wà ní òní àyè ti há ìyáwó tó dùn lọ. Ìwà tí wàá gbàdì ni wọ́n máa kírun lára tí wàá sí. Àmọ́ mo kí ìkàlẹ̀ bàbá wa alágbàdì. Ọlọ́mọ sábà ní kí ilẹ̀kùn. Àwọn máa kí láfojúlé bíi mẹ́ta àbí ìsí mẹ́ta sí mẹ́rin kí o wà wọ́n yẹn torí àkókò ọ̀gá lọ́dọ̀ bàbá alágbàjì àwọn ọ̀yá ti dàbò mo kí ọ̀gá ní bàbá wa ń sáré àdáyàtọ̀ àyàtọ̀ mo kí bàbá wa dámúnégún orígun kan mo kí wọn bàbá aládàá mo kí wọn bàbá ọlọ́rin wọ́n á fi kí gbogbo tí ń jẹ́ gbogbo alálàáfà ní àsìkò ó ti tó ọ̀gá àfọ̀ àtàkà ìdàgbàjì ọ̀gá àfọ̀ tí fi pírẹsidẹ́ntì sábà òkè àbọ̀ àfọ̀ ìgbòho hàn òkè wọ́n á kí gbogbo sọ̀rísọ̀rí pọ̀ káfẹ́ ìyá àkùtù àkókò yìí àfọ̀ ànírọ́lọ́ àwa sheikh ismail ọ̀rọ̀ látọ̀wọ́ bẹ́ẹ̀ kí yóò ẹ̀dá torí àtúnṣe ìmọ̀mọ̀ jẹ́wọ́dé ọwọ́ ẹni mo kí láìpẹ́ ẹnìkan kan lẹ̀ o òun ti wọlé ní kíkí ìlú bẹ́ẹ̀ lọ́lọ́ mọ́ sàbẹ̀yìn kí ló ṣe. alhaji wa abdulrasaq akani lọ́ba kára àmín àmín àmín. Gafar Alabuja President Jaguma the eminent wa bi Jaguma Ramallahu ya ta Jaguma ba ki gbogbo yin torí àwọn ọmọ yìí ṣé Abishiri ọkọ ọlọ́wọ́ Juma àti gbogbo ẹni tó wà nípa ọgbọ́dá àbáṣàlẹ̀ wa sàlámù alaykum warahmatullahi wabarakatuh. Sẹ́rí wájú mi lónìí Sheikh Ibrahim dàwọn ọlọ́run ayájọ ìjọba wọ́n pè mí pé yìí nítorí ilé fọ́ọ̀mù wọ́n fẹ́ wá sí wá sílẹ̀ lẹ́yìn ìdókòwò yìí tó sì jẹ́ gbèsè torí ẹ̀tọ́ ni Islam ló fi tẹ́lẹ̀ wá pé tí wọ́n bá ti sálámà jù wọ́n náà dáhùn sálámà kó sọ̀rọ̀ tó sálámà padà kò sí nǹkan tí ń ṣe àtúntò àfọwọ́bá sí gbòógbò ìyàwó wa lọ ó jẹ́ kó ọjọ́ lọ́rùn wọ́n yà mọ́ bá àbá àti mọ́ bíbí lẹ́ẹ̀kan lábẹ́ níbi tí wọ́n lè sọ àtọ̀sán nínú ojú ìdí aka àbálọ́ òní ọgbìn tá a bá fi mi sí mi láàjọ tá a bá ti ń wá tá a bá ti ń wá èyí tí rẹ̀ tó ń dá padà kọ́ sì di ìka yí pé mo fẹ́ rí ọ̀sùn léyìí di ọ̀rọ̀ yìí ẹgbẹ́ kan àbí ìtọ́jú lọ kọ́kọ́. Bàbá tí bàbá wa gbà ọlọ́mọ sábà yọ̀ọ́ sọ̀rọ̀. Àmín. Bàbá Adiko Sheikh Usman bàbá Tẹ́lifí lọ́wọ́ tààdà ní. Bẹ́ẹ̀ ni màmá àfọwọ́ sọ́dọ̀ àti ìtìjà. Gbẹ́gbẹ́ máa mú kí lọ́kọ́ kí bàbá mi lé torí gbogbo ẹgbẹ́ bá ti fojú da gírèdì àwọn alájọsí bàbá rẹ̀ ilé ọwọ́ ayọ́ sọ̀kalẹ̀. Bàbá Atẹ́bísí ń pẹ̀lú bàbá tó rí mi wá ní omi ní ọ̀tọ̀lá ṣe rí mi. Ẹ̀bẹ̀ ni mo gbé lẹ́nu gbogbo wa
wàá ti gbà tí bàbá bá fẹ́ bá sọ̀rọ̀ bàbá tẹ́lẹ̀ ṣe ìwé náà wọ́n mọ̀lẹ́ ìwé ìpalẹ̀ òun náà jáde náà ní ìjòkó lórí ìjòkó ọ̀wà ní pẹ̀lú bàbá wọ́n ti sọ̀rọ̀ láti aago mẹ́wàá ọ̀dà yíyá. ọ̀rọ̀ pé wọ́n ń jọ mí ìjọba níbi ọ̀run kọlọ́ọ̀n bàbá wọn ní ìmọ̀ wọn mú túlẹ̀ ká lọ bàbá nínú wọn tún tíra wọn tún sáré kí bàbá àgàdà báyìí wọn tún padà wá bá fa. bàbá asọ́gbà sára dáńgọ́ ọlọ́run yóò ní sísá ẹbí bàbá asọ́gbà sára dáńgọ́ làwọn alábì níbi bàbá adáńgọ́ bí bàbá aláwọ̀ ẹ̀gbọ́n bàbá Sàràkí bàbá aláwọ̀ wàlí ni àfa sànsàn ọ̀rẹ́ bàbá mi wọ́n jọ wà lọ́dọ̀ ṣé bàtàrà jàmbá títí bàbá Sàrà jàmbá ń jẹ́ àfa àwọn ẹgbẹ́ sí gbogbo wọn bàbá tẹ́lẹ̀ ṣe wá dúdú ni bàbá wa rí bàbá wa olóyin bàbá wa kádàmù lókè bàbá wa tó ń jẹ́ àlùfáà àbáyọ lẹ́mọ̀ pọ̀ bẹ́ẹ̀ nígbà tí àfa wa lọ́dọ̀ ọlọ́run wọ́n wá rotéètì ìjẹ́bù kádàmù láàrin ara wọn ìjáde fọ́ láàrin ara wọn bí ẹgbẹ́ àfọ́gbọ́mọkùnrin nígbà tá a fà lọ tí bàbá wa àyìnlẹ́gbẹ́ wọ́n kò mẹ́ẹ̀ bàbá olóyìn gbà wọ́n kò mẹ́ẹ̀ bàbá atẹ́bísí gbà wọ́n kò mẹ́ẹ̀ bàbá kádàmùlókè gbà wọ́n kò mẹ́ẹ̀ wálé bìtìlì gbà bí wọ́n ṣe jọ rotéètì ènìyàn títí kan lọ́dọ̀ ọlọ́run àmọ́ wọn pọ̀ ni àbá wọn pọ̀ ni wọ́n jọ sí lọ́run pọ̀ ni wọ́n jọ sí dáadáa pọ̀ ni. lónìí kí sèkì àbíbò pè mí yàtọ̀ fún pé mo ní méjì tó wá fẹ́ san wọ́n máa pè mí níbi ààyè bàbá mi kí ni ráyè kí ni wàá pè sí. sẹ́wọ̀n làbí ẹ̀wọ̀n lọ́wọ́ yàtọ̀. mo kí n bẹ kú níbi ire ẹ̀dùnkú pẹ́ bí bá ń kọ́dà ẹ wá fi kún tẹ bá ń lẹ̀ kọ́dà yìí bẹ́ẹ̀ bí gbọ́dọ̀ dà mẹ́sàn mi èyí wọn ò ti burú pákí bí ní àmàlà yẹn sáti yà á sọ́nà tó dáa wọ́n àyà bá ń sọ̀rọ̀ pàṣẹ dàbí wọ́n ní ṣe bí mà ní fi lò ọ̀rẹ́ lómi tí ó fi mà lórí ẹ kú oníire o ẹ sì kú tẹ bí bá ń dáadáa ẹ wá kó àṣeyọrí torí àṣeyọrí kalẹ̀ kò wá sí òní kọ́lá mọ́tà wọlé àwọn ènìyàn ọlọ́run kọ́ ọlá àwọn àfa kọ́ wọlé agbára ìka fi àlùkùránì mẹ́rin ọlọ́run kọ́ àwọn àti wọn bá àlùkùránì dẹ́wò nílùú yìí pàápàá jùlọ àgbàgìdá wáyé kọ́lá mọ́tà wọlé lọ́dọ̀ lọ́nà wọ́n jọ jáde pèpè ní ilé ìjẹ́ ìpèlè wọ́n jọ jáde pèpè àpèlè. Ẹ pèlè mí, ẹ pèlè mí, ẹ pèlè mí. Olùsọ ìbùdáyàn. Ọba ń kọ́ ní àwọn ènìyàn ọlọ́run. Ọlọ́run kọ́ wọlé agbára tí wọ́n dára ọ̀pọ̀ fáàmì. Táwọn àfa tírèsì sí ọ̀nà méjì. Wọ́n ní níjàpá àlùkò hàn ìgbà tí ń sọ̀kalẹ̀ lọ́wọ́. Àti nígbàgbọ́ Al-Qur'an ẹgbà tá Al-Qur'an sọ̀kalẹ̀ lẹ́yìn àwọn afáwọ̀ yìí ní pété abáfẹ́ máa gbára Al-Qur'an nígbàgbọ́ Al-Qur'an ni wọ́n ní sẹ́yìn náà mọ̀ nígbà máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àsìkò ní ìjọ Umaru agbára Al-Qur'an fi tó sura kan náà wọn ní wọn rúbọ sura tó gbọ́ ni lọ́jà sábà rẹ̀ lọ́sọ̀ọ́ di oṣù mi kí ni sura náà bàdà bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات
tóun gbọ́ yìí ẹnìkan ẹ lọ́sọ̀ ó yìí kò sùn mí. nígbà tí sọ̀kalẹ̀ nù àwọn afáà nípò wá sọ̀kalẹ̀ tán ó tún lè tà sí òkè. ìgbà tó sọ̀kalẹ̀ tán nígbà tí wọ́n lọ sí conference mùtánà ní Saudi arákùnrin kan ọ̀jọ̀gbọ́n ni òun bá rí táàtì ká ní kìí ṣe mùsùlùmí. wọ́n wá jòkó ní conference tẹ́lẹ̀ wọ́n kàdúró ṣe máa ń dìlífà pépà rẹ̀. ìdìlífà pépà lọ́kàn náà mùsùlùmí dìlífà pépà lọ́wọ́ ká àyà kan ní sọ́ọ̀tà ní àìgbọ́ àyà ọmọ ìjọba kà. tí ó ti dàgbà ní màdékò tó fi mà yí pé. ọ̀sẹ̀ sàmáwá ti wà láàbẹ̀ báyà dára jù bá pàwọ́tà jìnnà ọ̀mọ́. ìwé kan ló sọ yìí ìwé sọ́mà àtìlẹ̀. káàdà dára jù bá. ẹ̀pọ̀ tẹ́lẹ̀ ni èyí tó fi wọ́n jẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ yàgbára ọlọ́run lọ́wọ́ ṣe kí ni. pàwọ́tà jìnnà ọ̀mọ́. síbẹ̀ yìí ló wọ́n ti jẹ́ àwọn ìyá ó ní àṣẹ́bẹ̀ láàyè sàṣírù rẹ̀ nìyẹn nígbà tó ń kalẹ̀ tán ọ̀rọ̀ anábì níbi kalẹ̀ fífa tẹkúrù solúsà tá anábì fún wa ní àwọn tẹ bá wọ ibi tá a wà láyé lónìí pírọ́blẹ́mù ti dáyé pírọ́blẹ́mù fábílì pírọ́blẹ́mù bàbá yìí pátápátá àti báyé dé sọ̀rọ̀ pé tá a bá ti báyé dé bí àwọn tá a kò bá àwọn solúsà wà lọ́wọ́ wọn tá a náà ti wà kọ̀fíìsì. ìjọba ti wà kọ̀nfíìsì nísìnyí wọ́n ń sa kíntà yìí nínú ilé wọn dàbò tó gbogbo àwọn tí ṣẹlẹ̀ àwọn àkísà gbogbo rẹ̀ wọn bàjẹ́ ànábì tí wọ́n sọ fúnadé abẹ́rẹ́ àkùránì yìí pé. sàtẹ̀kúndù fi dáná. ànábì ní wàhálà ń bọ̀ sàtẹ̀kúndù fi tà wàhálà sì ti dé gbogbo agbogbo mùsùlùmí ti pín fíríkà aláfọ àpín fíríkà nǹkan abala náà kàn sí lọ́dún mi agbádìyẹ náà ni o ọ̀kan náà wà fún àwọn alágbàdìyẹ náà ni ọ̀kan náà àwọn ọ̀dárìlẹ̀ yìí tó ṣe tí ọ̀tá wà fún àlọ́run abálágbàdì sì dìde nígbà asọ́kẹ́ ìṣẹ́wọ̀n ni lọ́fíńdà ni wọ́n lọ fèsì ẹ̀ ó bá ọwọ́ ọ̀kan náà wà fún àbí sọ̀rọ̀ àwọn èèwọ̀ ìjọ náà wọ́n bá wọn létí gbogbo nǹkan wọ́n bá wọn létí gbogbo nǹkan kó o ṣe owó tó owó gbéra ojú rẹ̀ lórí sọ̀rọ̀ wọ́n wá sọ ọ́ ní ẹ̀sọ́ sí túbú àbá akọ́ bí àbá ní kí wọ́n sọ túbú lọ́dà ẹgbẹ́ aṣọ ìjọba lọ́mídà yìí wọ́n bá kó aṣọ tẹ́ ìsinmi rìn bí abájọ ọ̀kan ní wa gbogbo àníyá jẹ sórí bẹ̀ má lónìí. ìdájú yẹn mo fẹ́ lóka sá àwọn ọjọ́ tí wọ́n máa ṣe tẹ̀ sí rí wọ́n kà ní ẹni pé kí ni wàlúwàlúwà bàbá lónìí yẹn káwọn bá pẹ́ ọ̀rọ̀ tó bá sọ yọ ọ̀sẹ̀ wàhálà ń bọ̀ kí ni máràjù anabi òní máràjù kankan tó fún wa tó kọjá Al-Qur'ani gbogbo nǹkan tó bá bẹ tẹ̀lé Al-Qur'ani Al-Qur'ani la jòkó tì Al-Qur'ani nínú yìí ni Al-Qur'ani ló jẹ wa lómi wa Al-Qur'ani ló jẹ Al-Qur'ani òun náà ní jẹ ẹjẹ ká gbá mú báwọn bàbá tàná ti gbá mú ẹsìn ló bí gbogbo àwọn àgbàlagbà wọn yìí o báyọ̀ bá sọ̀rọ̀ sí ìgbà bí malẹ́ sí ló bí ọmọ ẹ̀sán sí mi ọlọ́run
kó ṣe ilẹ̀ fún àwọn bàbá. bàbá má pa náà má lè lọ. má palẹ̀ ìmọ̀lẹ̀ náà. ẹni ló ń fi hàn. àti gbogbo ẹni tọ́lọ̀ fi hàn. àwọn tó wá jó ní àwọn bàbá ní. àwọn tó wá jó àwọn bàbá níbí. ọ̀pọ̀ alákùnrin ní. ọ̀pọ̀ alákùnrin ní. ọlọ́mọ palẹ̀ má lè lọ. ọlọ́mọ palẹ̀ ìmọ̀lẹ̀ náà. bàbá ọlọ́rẹ̀ ní. bàbá wa ọlọ́rẹ̀ bàbá alámúnigun. ọlọ́mọ adúlọ́sì. ọlọ́mọ ẹni ọlọ́run. ọlọ́mọ ẹni ọlọ́run. bàbá wa ní sáré. bàbá wa ní sáré. tọ́jú lọ. ọlọ́mọ ẹni sọ. àwọn àrólé wa nínú àwọn ọlọ́sọ̀rọ̀ máa dótì. bàbá alágbàdì lónìí. ọlọ́mọ pẹ̀lú wa. ọlọ́mọ dótì wa. àti ọ̀tá yìí kẹ́hìn máa gbẹ̀dọ̀ ayé. ṣé ìbáyé ẹ̀ka máa gbẹ̀dọ̀ ayé. yóò fi fi. ọlọ́mọ gbẹ̀dọ̀ ayé. ọmọ yín kó. ọmọ yín kó. ọ̀fẹ́ àmà. ọlọ́mọ asífẹ́ fi. pẹ́ẹ́sẹ̀ sábà. bàbá ẹ̀ pẹ́ẹ́sẹ̀ sábà. àmírù sábà. àtọ́kálùkù wa. ọlọ́mọ ẹ̀yọ ọlọ́mọ. ọlọ́mọ ẹ̀ka ọmọ. ọmọ alárìsìkí wa. alárìsíkí wa. ọlọ́mọ sọ yìí sí. ọlọ́mọ àwọn àlọ́. ọlọ́mọ sọ yìí kẹ́lẹ́ máa lọ. ajọ́ àbúrò àṣàkẹ́. alárìsìkí náà. ọlọ́mọ àṣìkí náà. ọlọ́mọ àmà. dókítà wa àlìkáàdì. dókítà wa àlìkáàdì. ọlọ́run ibi tọ́jú adé. ibi tọ́jú adé. ọlọ́mọdé kọ́ bàjẹ́. ọlọ́mọdé kọ́ bàjẹ́. ọlọ́mọ ẹ̀yọ ọlọ́mọ. àtọ́wá. àtọ́wá. ọlọ́mọ àpàdà láyọ̀. sáyé. sáyé wọn. ọlọ́mọ tẹnumẹ́gẹ́. àwọn akókò nínú. ọlọ́mọ àfọyín ọlọ́mọ lágbàdìkà. àpò ìmọ̀ àlùbáríkà. ọlọ́mọ àfọyín lágbàdìkà. àlùbáríkà. wọ́n náà ìpínlẹ̀ alábàárìkà lè ti jáde. wọ́n á pè é alábàárikà rẹ̀ sí jáde. ìpínlẹ̀ alábàárìkà. ìpínlẹ̀ alábàárikà. ọlọ́mọ àmà. ọlọ́ àwọn ẹni ọlọ́run. lẹ́tẹ̀ẹ́nà mẹ́jáni wọ́n rọ́ṣẹ́ tẹ̀lé. ọmọ ìjọ wọlé ọlọ́darí ìfowópamọ́ láyọ̀. شهادة في شهادة في بدن توبة قبل الموت مدفع بعد الموت لقات الأسامي ياسر آمين الموت يسام ياسر آمين وجاهد الله فيكم المؤمنين بدل إيجابية وعشرين سنة آمين جيل في شمالات وسبيات وفقد مرايمين آمين اللهم أرنا الحق حقا والعالم وأرنا الباطل باطل آمين لا قبل حي ولا إبادة ولا بدل ما يا آمين قد وقت كلمات الإجابة مسلم المسؤول وإلى مجانا لا ولا يعلمون أشهد الله وأن اتبعك من المؤمنين وأشهد آية الكرسي آية الكرسي. Ajá Ismail. Akájà Abbas. Akájà Abbas. Ọlọ́dún bára dáadáa yìí. Dáadáa yìí. Nàá Dẹ́yìnàkà. Subhana rabbika. Ọbẹ̀ ní sọ́jà bóyá.